Welcome to Culture Africa TV. Àdúrà ògùn àgbà o, ojú òní tì wá o, aráyé bá ti ṣe àárọ̀ náà gbégbá o. Gbogbo ohun tó ń wo oníkálukú báyìí láwọn aláṣẹ ilẹ̀ yìí wọ́n á ṣe dára fún gbogbo wa. Àlówó àkọ́lémọ́lé ara rẹ̀ mọ́lẹ̀ ojú òní wá ní tì wá. Ọkọ tá à ń ṣe àǹfààní ẹ̀ ni wípé ó máa ń jẹ́ kí aboyún ilé kó bí wẹ́rẹ́, kí àgàn kó tọwọ́ àlàbòsùn, kí ọmọdé ilé kí wọ́n yè lọ́sùn lọ́sì gbogbo ẹ̀rọ ní ti ìgbín ní ti òdùgbùrù tá à ń ṣe nìyẹn. Ọkàn wa máa balẹ̀, a máa rówó ná, lẹ́yìn ètùtù yìí a máa rówó ná torí ètùtù láyé, ètùtù là ń ṣe, a máa rówó ná lẹ́yìn ẹ̀. Ẹni tí ò rówó ná tẹ́bí àbí tí ò yẹ kí a máa rówó ná, ebi ò ní para máa dẹ̀ wá. Ètùtù òun láyé òun là ń ṣe. Kí ni kan tẹ̀lé sọ ọmọ Yorùbá nípa ìṣẹ̀ṣe àmọ̀ràn? Ẹ̀ka tí mo fẹ́ sọ fún àwọn Yorùbá nípa ìṣẹ̀ṣe ni wípé ìṣẹ̀ṣe tó bá wà ní oníkálukú kí wọ́n dì mú gírí. Kò sí ohun tí èèyàn ṣe tí ó pàdánù ẹ̀. Bí wọ́n bá ṣe irúnmọlẹ̀ sí ni irúnmọlẹ̀ ṣe máa pèsè fún ẹ sí. Ló ṣe máa dì ẹ́ sí lára ṣe máa tù ẹ́ sí. Tó bá ṣe ibùdó ló kẹ́ máa lọ sí church. Èmi táwọn ìmọ̀ ń lọ church. Mo tàmì òróró church Celestial ni mò ń lọ. Kò tí ń gbé ètùtù tí àwọn bàbá mi ti fi sílẹ̀. Nígbà ká mẹ́fà parun tí à ń ṣe lọ́wọ́. Òun ni mo wá ń ṣe lọ́wọ́ yìí. Ara dẹ̀ ń tù mí, ara ń dẹ̀ mí, ó ń rọ̀ pẹ̀sẹ̀. Advice mi fún gbogbo àwọn tó pẹ́ ohun tí wọ́n bá ti dì mú kí wọ́n gbà mú gígí, kí wọ́n má fi sílẹ̀. Bíbélì náà ti sọ nínú ọ̀rọ̀ pé ká fi ti Késárì fún Késárì. A máa fi ti Késárì fún Késárì. Ohun tí à ń ṣe nìyẹn. But I shoot. Àǹfààní ńlá ni o, gbogbo ibikíbi tó bá ní ṣe ọdún Ìgbùnnúkó wọ́n ti máa ń jẹrú àǹfààní. Èní jẹ́ ọjọ́ kẹta tó ń ṣe Ìgbùnnúkó tó jẹ́ pé tí òrìṣà yìí bá ti jáde á ṣètùtù fún gbogbo ìlú pátápátá. Gbogbo wọn wọ́n á rójú ráyè, wọ́n á rí ṣe, wọ́n á rí jẹ, wọ́n á rí mu fún ìlú. And then wọ́n á dẹ̀ tún jẹ́ pé wọ́n á tún jẹ́ pé obìnrin á jẹ́ pé ó jẹ́ abolé á jẹ́ pé abolé á lóyún lọ́wọ́. Gbogbo nǹkan tó a fẹ́ báyìí ló máa ṣe fún wọn. Then at the end of the day ẹni tí ò rọmọ bí á ṣàdúrà fún ètùtù yẹn á nígbà pé jẹ́ nìyẹn. Àǹfààní fún àwọn aráalé ni pé kí ẹ má gbàgbé ìṣẹ̀ṣe ilé ẹ̀, ìṣẹ̀ṣe làgbà, lótìítọ́ ìṣẹ̀ṣe làgbà.
falẹ̀ bí ṣe tajọ́là. Àǹfààní tó wà ní kéèyàn ṣe ṣẹ̀ṣẹ̀ pọ̀ gan. Nítorí Ifá ní ọ̀là láwọ̀ ọ̀bẹ ṣọdún wọn ní kò níṣẹ́ mi ọ̀là láwọ̀ ọ̀bẹ. Ara máa ń tùlù. Àgàgà Igunnuko tó jáde lénìí. A máa ń pè ní Suru lórúkọ tí Igunnuko ẹ jẹ́. Ó jẹ́ Igunnuko tó a máa fi ń ṣètùtù fúlù. Tára máa ń dẹ̀lù òun la máa fi ń lo epo, iyọ̀ àtomi tútù tá bá ti délé oníkálukú. Báyà bẹ́ẹ̀ ọmọdé àgbà táàrẹ̀ kan bá wà nílùú àbí gbóná irú òòṣà báyìí ló máa ń kó kúrò lù tí ò ní jẹ́ ká gbọ́ ohùn irú ààrẹ mọ̀. Ẹlòmíì wà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí wà bá ṣe gbarú hospital ìkọjá ń sìn ọ̀pọ̀lọpọ̀ ààrẹ kan wà tábẹ́rẹ́ ọ̀rọ̀ tó wà nínú ilé ìwòsàn ọmọ bóní kẹta àwọn yìí. Irú òòṣà tó yẹ jáde lọ́jọ́ tèmi ìwà ẹ̀ á bá a kóhun bí yẹ wò. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ Igunnuko ká fi bẹ̀rẹ̀ ọdún yìí àárí wàhálà ọ̀pọ̀lọpọ̀ èèyàn Igunnuko tí wọ́n bá ń dùbúlẹ̀ àìsàn nínú ilé tó bá ti wọbẹ̀ ẹni náà tí ò bá lè rìn ó máa dẹni tó máa fẹ́ sáré ẹ̀yìn èjì. Ohun tí mo lè rí sọ nípa disadvantage tó wà níbẹ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ òmọ̀túmọ̀ ọkọ̀ tá à ń ṣe yìí ó rí bí a fi ń tọrọ bára kò ṣe ohun tá a fi ń tọrọ bára a fi ń ṣètùtù fún lè lots of million là ń ná bẹ̀ so àgbà lọ́wọ́ ẹnì kankan Ọlọ́run bá ló ń bá wa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ máa rí pé àkí ń wọ bàtà tá a bá ń tẹ̀lé òòṣà ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ sẹ̀lẹ̀ mi wà tí ò ń wọ bàtà àbí ọ̀rọ̀ another churches àwọn nǹkan iná làwa náà ṣe irú òòṣà yà fi ń gbéra lárugẹ pé àkí wọ bàtà ń jẹ ó jó òòṣà tó yẹ pé tí ọba lọ bẹ̀ lọ tọrọ ọmọ àfúnlọ́mọ ó jó òòṣà tó yẹ pé tí ọba tọrọ pé òun fi owó àfúnlówó tó ní nǹkan biribiri òòṣà yìí wúlò fún tó dẹ̀ ń ṣe fún wa bí ẹ̀kọ̀ọ̀kan lọ́dún irú ọba ṣọdún ìtọ́sí tó bá tún máa tún di bí ọdún méjì sí àtúnṣe torí pé kí ni ara fi ń tùlù ara ń tù àwọn náà àwa dẹ̀ ń rí pa ẹ̀ àrówó ná àrùn gbogbo nǹkan ṣe ń díẹ̀ àrí dáhùn irú iléyà tó ń bọ̀ yìí nìsín ọ̀pọ̀lọpọ̀ ire ló ti wọlé fún èmi especially nípa pé mo náwó sí di ṣẹ̀ṣẹ̀ mo mọ income tí mo ti rí nípa ẹ̀ so I'm very happy mo dẹ̀ wà inú mi dùn gan láti jẹ́ ọmọ oníṣẹ̀ṣe Igunnuko. Ìṣẹ̀ṣe pọ̀ gan-an we have eégún we have Ọbàtálá Igunnuko oríṣiríṣi ìṣẹ̀ṣe ló wà àwọn ọlọ́ṣun àwọn oníyèméjà tí ọ̀pọ̀lọpọ̀ tó ń rí wa ọmọ díẹ̀ tá a fi ń súnmọ́ dérò fi ń pọ́n díẹ̀ wọ́n kọ̀ rò pé à ń ṣe ni so we thank God for today we are now èní ìbá èní sí gbogbo olú lamadé Dopemu Igunnuko Agége lamadé yànnà pàjá then we went to orílẹ̀ ọ̀sọ̀ láti gbé ìlú tó yí wa ká lè ṣe ètùtù yẹn even ọgbà ṣáde àmàdébẹ̀ láti lè jẹ́ kí nǹkan yẹn kó wá unite kí ìṣẹ̀ṣe kó débẹ̀ because ó níbi tí Igunnuko ti dé tó ti ń bọ̀ kó tó wá láǹdì sí Dopemu tó ti ṣe from ọgbà aṣáde ó wá sí Ìsàlọ́jà from Ìsàlọ́jà ó dé Dopemu so then we are doing it together. Thank you very much.